ìjókòó ọpẹ́ ni jalsatun sunniyatun wa jalsatun muhammadiyya sallallahu alayhi wa sallam. ìjókòó súnnà ni ìjókòó láàrín orí ọ̀rẹ́ yìí ìjókòó tí Ànábì yọ́nú sí tá Ànábì fẹ́ ká máa ṣe ni ṣùgbọ́n kí n tó rí gbọ́dọ̀ kan sí méjì mo kí gbogbo ìjókòó lápapọ̀ bẹ̀rẹ̀ látorí àwọn àfáà wa tí wọ́n bẹ ní ìkàlẹ̀ pàtàkì jùlọ àfáà wa arógbé orígbé ọjọ́ méjì ìrábẹ̀rẹ̀dẹ̀ ẹ̀dìdín tó rẹ̀ àdán Muhammad sallallahu alayhi wa sallam. in tó jẹ́ pé kíkí ẹ̀ látẹ̀gbẹ́ ọ̀dọ̀ yìí ẹgbẹ́ àlàáfíà ń bílẹ̀ ẹgbẹ́ ti gbé àmá Ànábì lọ́kọ́ wa pé sallallahu alayhi wa sallam. al-ayman fal-ayman walau kana Abu Bakrin fil yasar sallallahu alayhi wa sallam. àfáwà rúgbé àfáwà tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn àfáwà arọ́bí gbogbo àwọn àfáwà tàbí wọ́n láti kú àfáwà Muhammad Sa'id àfáwà Tayyib àfáwà Ismail àti gbogbo ìjòkó aláàfáà mọ́wádá ní kíkí yẹ sọ́dọ̀ àwọn àfáwà Shaykhul Ikhlasiyin adamallahu hayatahu. bàbá wa tí wọ́n jẹ́ àṣẹ́kúbọ̀ gbogbo tí ń jẹ́ àwọn ẹni ìwọ tó bá mọ̀ wọ́n àwọn bàbá wa náà ni wọ́n bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi yìí bàbá wa tá ní tọ̀rọ̀tọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wọn bàbá wa Khalifatu 'am li Jam'iyyatil Ikhlasiyin adamallahu hayatahu. bàbá wa tí mo fi tí ọwọ́ àtàkọ́lé dárúkọ wọn bàbá wa Hilaluddin Muhammad Bashir Suleiman ọlọ́dáre adamallahu hayatahu. ọlọ́mọ́sàjá yẹ pẹ́ àmín. ó kí gbogbo ìjókòó lápapọ̀ ọ̀yẹ́ pé tí ń bá ní máa dárúkọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọjọ́ lọ pàtàkì jùlọ bàbá wa tí mo fòókọ yí tí mo fi ẹnu àpẹẹrẹ àtẹnu ìdárúkọ yí ìjọba ṣe mòlúdí wa níbi ni ọjọ́ pé mọ́kàn ìtí lọ pẹ́sẹ̀ mẹ́ta ó lé díẹ̀ báyọ̀ pẹ́sẹ̀ mẹ́ta ẹ̀yìn yìí náà gbé ẹgbó wọ́n fẹ́ ká àbàbọ́ sọ̀rọ̀ lójú ní ẹ̀yìn náà lọ́wọ́ tó ní ìjòkó tó pàwọ́pọ̀ di àsìkò yìí bí bàbá wa Suleiman Sẹ́ríà ní adamallahu hayatahu. àfáà Alhaji wa Abdulkadir ọlọ́dáre wẹ́wẹ́ adamallahu hayatahu. àfáà Abdulrazak ọ̀ṣọ́ tí ẹ̀ pè ní àrùn ní ìsinyìí ọ̀ṣọ́ láwọn pèrà wa níjọ́ tí àjọ ń bẹ lé kéwọ́tà àjọ ń gbé inú ilé bí tí wọ́n fi rí pánù àti plywood pọ̀ báyìí fún wa àwọn dúpẹ́ fọ́lọ́run àwọn àwọn náà lọ́lọ́run tún ní ká tún sẹ́kù dè ní alhamdulillah. àmọ́ síwájú gbọ́lọ́run kan sí méjì mo kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ àfáwà Alhaji wa Lukmanu Abdulaziz Ọpẹ́yẹmí Lucas àbíkárí Lucas múlọ̀ mo ń fásitì yìí mo fi ń kí wọn mo fi ń kí ájíra ó jẹ́ ìyàwó wọn mo wá kí gbogbo àwọn tí wá tí Ọlọ́run ní kí wọ́n máa sì wá bọ̀ láti jẹ́ tá a ti ń bọ̀ wẹ́rẹ́ tó ráfà wa Lucas yìí àjọ́ta ti ń bẹ ní oké wúlà ti fẹ́ máa bọ̀ inú ilé kan náà lájọ pé kọ́dà gbàgbé mi kọ́kọ́ dé mọ́ ọkọ́ dé sí Èkó ṣẹ́wọ̀n pé ìṣòro àwọn ará Ìlọrin ní máa yàtọ̀ fún sọ̀rọ̀ àwọn ará Èkó Agége la dé sí oníbíjọ́ kejì bíjọ́ kẹta ní máa ń di ọwọ́ rẹ̀ báyìí èmi bá rí tí àwọn eku bọ̀ ní jáde ipò Agége òkè tẹ́lẹ̀ ní pè mọ́ ẹni tó kọ́ fi ní ṣe ẹ̀yẹ́ nì á ti rí pọ́n lórí gbé mọ̀wàrá lọ òkè tẹ́lẹ̀ pẹ̀lú lẹ́yìn ọmọ ti lẹ́yìn jẹkújẹ lọ́fẹ́ jẹun níbi ipò Agége pé ilé ìwé wọn wá nìyàn ni àfáà lọ ní òkè tẹ́lẹ̀ wọn òkúté lẹ́yìn o láti bẹ̀rẹ̀ ní níjọ́ náà náà ní káràkárà 1988
ọ̀dàrú mọ́ mi lọ́wọ́ December 15 1988 òní wọ́n mú mi dẹ́kọ̀ọ́ tí mo fẹ́ lọ wọ́n káàsì lẹ́yìn ìgbà tí mo ti jáde lọ́wọ́ bàbá Ṣéhù Yahya Murtado ní Ìlọrin mi tẹ́yẹ̀ bá ṣe ọdún yẹn 1988 sí inú orí ọdún mẹ́ta tí ó rí 40 years ní ìsinyìí ìjọ náà lọ́rùn láti jọ ń bá bọ̀ bàbá Lucas yìí ni bàbá Ọ̀ṣọ́ bàbá Dáre bàbá Sẹ́ńdà bàbá Ṣéhù Ìkìlàṣì yìí tó dáyé ní bá wá ń sọ̀rọ̀ àbíbá ní ẹ̀rọ torí lọ́mọdé ẹ̀dẹ̀ ọmọdé náà sì láwọ́ máa jẹ́ lọ́dà àgbàdàgbà èmi máa ń wò bí ọlọ́run tó ní wa lọ́mọdé bí táà náà tó bá dé wẹ́rẹ́wẹ́rẹ́ yìí òun là ń sọ ìgbà tá a lẹ́kọ̀ọ́ láyé 37 years láyé sí ọlọ́run kò wá ní station tó dáa ni ọlọ́run kò wá ní station tó dáa ni àdúgbò lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn kíkí tí mo kí àwọn àǹtí wa mo kí gbogbo ẹ̀yin jẹ̀mọ́ àtẹ́lẹ̀ ń jòkó lọ́kùnrin àti jẹ̀mọ́ obìnrin mi ò fẹ́ tó pẹ́ lórí bàbá wa ṣe àgbọ̀nọ̀fà tí wọ́n ní àyè tí a wà yìí ọlọ́wọ́ bá dúpẹ́ fún wa la ilaha illallah ọlọ́run Qur'anul azim ájí àwa tí ń jẹ́ ìyàwó èmi ọlọ́wọ́ bá dúró sí ọ nǹkan márùn náà la máa ń wá láàrin tóyàn fẹ́ fẹ́yàwó àbíyàn fẹ́yàwó láàrin lọ́kọláya nǹkan márùn náà máa níbi bẹ́ẹ̀ a máa retí ìfẹ́ a máa retí ẹ̀mí gígùn a máa retí àlàáfíà a máa retí àrísìkí a sì máa retí ọmọ ilé márùn-ún ilẹ̀ ni àwọn àgbàlagbà máa ń wé tí wọ́n bá fẹ́ ọmọ ìyá ẹ̀lẹ́fẹ́ra yìí ọmọ yìí kú díẹ̀ káàtó tí wọ́n bá ti lé kú díẹ̀ káàtó yẹn ọ̀nà márùn-ún yẹn làwọn ti ṣiṣẹ́ lórí ẹ̀ lẹ́rìí pé kọ̀ wọ́ òkú ọ̀nà márùn-ún náà kò sí ṣiṣẹ́ lórí ẹ̀ bọ́lá ìpọ́dà pé káfàdúrà ti fi ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àjọba Muhammad wọ́n sàfihàn àlùbáríkà sọ́nà márùn-ún fún yín la ilaha illallah ọlọ́run Qur'anul azim ọ̀rọ̀ mi ò ní pẹ́lá ọ̀rọ̀ sókí ọmọ ìròyìn àmú ayé àwọn alára àmú ayé ìrọ̀kan wa ọ̀rọ̀ sókí ọmọ ìròyìn àmú ọ̀rọ̀ àbíyé àdíṣì àbíyọ àwọn àfá wa àmú ìrọ̀kan wa láàrin ní ìṣẹ́jú mẹ́wàá wọ́n tó lè gbé wọ́n tó ní owó àsìkò ìrókù alìrandọ̀ àfọ́ ní adáàbò ó ní nẹ́sọ́tò wọ́n kò ti sáàmà tó fásàlámù fàkàdàmù fàmọ̀rọ̀ ìdó àlìkọ́ Salamu wa kalamu alika nasiratu wa mutisamatu wa salamu aba alukunenu ọba dá akọ̀ọ̀pá nẹ́bì lẹ́mọ̀lẹ́lá májìdé lọ́wọ́ gbogbo láti nasiratu wọ́n lè pè wáwá jòkólẹ̀ láàrin ṣe jílé fún ìrìnàjò sọ̀rọ̀. Nàìjíríà tó wọ́n tí sàmà tó fàṣàlámù. Wọ́n àyè pèmí lè pè tí wọ́n gbé ẹgbẹ́nu lé ọjọ́ bàrá lé pẹ́mọ́ sí bẹ́ẹ̀ tó sì yìí. Nàìjíríà tó àmọ́kì padà lẹ̀ wọ́n tí sàmà tó. Nàìjíríà tó àfọ́ onímọ̀ lọ́dọ̀ àwọn àfọ́ oní agbábù. Wọ́n ní tí bọ́ bá ń síwájú pé àfẹ́ bẹ́ẹ̀rẹ̀ ni òun ní bẹ́ẹ̀ àríra ẹni. Abá alúgbọ́n orí ajé àwa ó sì gbé á inú kàtà ànẹ́bì ní ká fi orí ẹ̀fẹ́ obìnrin ní nǹkan mẹ́rìnlá ànẹ́bì ká. Ànẹ́bì ní ká fi obìnrin nítorí ẹwà lọ́wọ́lọ́wọ́ lọ. Ànẹ́bì ní ká fi obìnrin nítorí wẹ́ẹ̀tì yẹn lówó. Ànẹ́bì ní ká fi obìnrin nítorí ìran tó ti wá. Ànẹ́bì ní ká fi obìnrin nítorí ẹ̀sìn. Ẹ̀yí ní sọ pé mẹ́rin ìyẹn gẹ́gẹ́ bí pé àfá àwọn alúkúmọ́lù àfáà ni adọ̀lọ́lẹ́kẹ́ni adọ̀lọ́lẹ́kẹ́sì ni adọ̀lọ́lẹ́kẹ́sì ni. Mẹ́rin ìyá àfá alúkúmọ́lù ti ní jẹ́ mẹ́sìlá àtúrí wọ́n ti kọ́kọ́ wọ ọjọ́ àwá tẹ́yẹ̀ bá sì wọ ọjọ́ àwá ilẹ̀ ẹ̀rùgbé adìkúmọ́lù mójú ọjà. Ọlọ́ni ká yìí máa ń gba àríyàn ó sì gbọ́lẹ̀
ọ̀yá ìlọ́wọ́ àmọ́ láti Lukman náà ti yá ìlú náà máa gbé arábìnrin yá ìlú wọ̀. Naziratun. ẹ̀yìn lẹ́nu ti ẹ̀gbẹ́ dùn ọ̀rẹ́ Naziratun. láti Lukman púpọ̀ nígbà tó gbọ́ tí wọ́n yé òye yíyá ọ̀dà nítorí náà lẹ́nu sọ. Naziratun. ìyáwó yìí náà ń tó gbọ́dọ̀ náà gbà fún àbára Lukman sẹ́yìn gbogbo ọ̀rọ̀ láti nẹ́ni láti sọ. Sallallahu bẹ́ẹ̀ ló fẹ́ ojú kan báyìí olódún kejì. obìnrin náà tó ọba fẹ́ fẹ́ ọkùnrin nǹkan mẹ́rẹ̀ẹ̀rin náà nẹ́bi ní kéèyàn wò tó bá fẹ́ fẹ́ ìyàwó yẹn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ní obìnrin náà wò bá fẹ́ fẹ́ ọkùnrin. ọkọ̀ tó fẹ́ fẹ́ sẹ́ni yíyá yíyá bí òyáyé èyí fàánú lọ́kọ̀ èyí fi àánú lọ́kọ̀ ẹ mọ̀kà sánú ọkùnrin yẹn mo fi fẹ́ ẹ mọ̀kà sánú ọkùnrin yẹn mo fi fẹ́ ayé rẹ ti rún nù. Naziratun rọ́fọ̀. Naziratun wọ́n fi sàmọ́tún fasalamun. Àbá àwọn Lukman ní pé ìyá wa yíyá yìí dáadáa. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kí ni? Wọ́n fi sàmọ́tún. Wọ́n fi sàmọ́tún kọ́ ni mò ń béèrè. Àdísì ni mò ń sọ̀rọ̀ lé lórí. Ẹlẹ́ẹ̀kejì náà bá nẹ́bí ní ká wò lẹ́yìn ìgbà tó rí jamaliha walimaliha. Márùn bá nẹ́bí wí yẹn, obìnrin yẹn ló pé ó yẹ dáríbá ìgbà ìgbà ẹni tó náà kẹ́ni. Bọ́lá ṣe kéyàwó Àdíjà tá nẹ́bí fẹ́. Ọwọ́ lè jó obìnrin pé ìwọ òbí bá fẹ́ lẹ́yìn lọ́jọ́ ọ̀la yóò hẹ́pù gbèsè ayé rẹ̀. Ìkànnì méjèèjì ti ṣẹlẹ̀. Ìkànnì méjèèjì lèyẹn ti torí ẹ̀ fún obìnrin. Pọ̀lọ́lọ́rọ́ bí ọ̀bá wá ló obìnrin tí máa fẹ́ ìgbésí ayé mi yóò ní lọ síwájú kò ní padà sẹ́yìn. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n lè hasáàdì ha gbogbo ìran tí ń jẹ́ ìdílé kọ̀ọ̀kan nílọrin yìí gbogbo ìran ilé tí ń bẹ nílọrin yìí ilé àbáàní gbogbo ìran ilé tí ń bẹ nílọrin yìí ilé ẹlẹ́sìn ní gbogbo tí ń jẹ́ lọrin. Àbáàní kó má ní mo ṣe kókóró kókó ìfẹ́ àti àwa yìí nítorí ìran wọn àti ìdílé tó jáde ìdílé àbáàní. Ẹlẹ́ẹ̀kẹrin ni wà lè bí ní ẹlẹ́ẹ̀kẹrin yẹn Ànábì ní fún àlẹ́ ìgbàgbọ́ sáàtì dí ní tẹ́lifá ti yàrá àká Ànábì ní fẹ́yàwó tọ́bá fẹ́yàwó nítorí pé ní ẹlẹ́sìn ni àsáàmọ́ ti torí ẹ̀sìn a máa fi fẹ́yàwó náà sẹ́wà tó Naziratun wọ́n fi sàmọ́tún fasalamun. ìbùsì sáàmà tún tí a fọ́ ní Ádámù wí òun àfáà Lukman ti tún ṣe ìpínlẹ̀ kan nígbà tí mo yá bí àyíká ọ̀yà ayé inú tábí máa ma ẹwà lára obìnrin kéèyàn ga kí àìtì yẹn má pọ̀ jù ó sì má kúrú jù ó wà nù tábí ń wo ẹwà lára obìnrin. ìyàwó àyíjú orí máa yàn pé kéèyàn jọ máa ń lọ tanìyàwó rẹ talẹjọ́ ń lọ ìgbó ní ìyàwó rẹ ni ó dùn ní mẹ́yà ibù tí sáà máa tó ẹ̀rín máa ń jáde kéèyàn láti obìnrin tó dùn mẹ́yà nú inú ìwé Tabarakallahu ahsanul khaliqin. Àwọn oníyàdàbọ̀ àwọn oníṣẹ̀lẹ̀ àti ìbọ̀bá lóbìnrin lákọ̀ọ́kọ́ tó ń mú òun. Tó tí ìkájú ọba tẹ̀lúmọ̀ tó ń dáadáa ó tí ìdẹ́sẹ̀. Àmọ́ tí ìṣẹ́yàwó rẹ̀ tó rẹ̀ lákọ̀ọ́kọ́ tó lọ títí. Ó tún yíyan tó yíyan kọ́nà lọ. Ìtún darímọ̀ ó tún tó wò wá. Ó tún ìdẹ́sẹ̀ bọ̀ wá. Wọ́n ti sáàmà Lúkásì obìnrin ó sì rẹ̀ ajá wa náà yájí Lukumanu inú rẹ̀ dùn sí pé èèyàn tó ṣe rí máa yà lè lẹ́yìn. Wasalamun. Kíyàn sálámà lókù kíyàn àpọ́ọ̀tì ẹni lókù àbáhàn Lukumanu wọ́n àpọ́ọ̀tì ajé ayé. Ọ̀rọ̀ yìí ń jẹ́ káwọn méjèèjì yìí sì tún jẹ́ lè fi máa tún bọ̀ náà pé inú bẹ́ẹ̀ tí máa ń fẹ́ obìnrin mu gbogbo ẹ̀kọ́ yẹn láǹfà lè kéwù. Yóò rí ṣàtìyà ìgbẹ́lẹ̀ ẹ̀kọ́ lè rí tí ó sì mú kí ó bá àdá nǹkan. Sàlámọ́ ó kì í ọ́sàlámà sí àwàyò náà lórí ni. Àbí gbogbo ọ̀rọ̀ ìgbà gbóbìnrin sọ̀rọ̀ àbí sàlámà lọ sàásì. Sàlámọ́ kíkiri ẹni ṣẹlẹ̀ láàrin wọn ọkùnrin kébìnrin obìnrin lọ́kùnrin lórí. Wákàlà mọ́. Sàlámọ́ ọ̀rẹ́ náà wọ́n pọ̀ mo sì láìkì yín púpọ̀. Àbí gbogbo owó àwọn ọ̀nà tí àpá wa Lukman rí bá ájì àwọn ìṣọ́rọ̀ ṣèrí àléyẹ̀ sí rẹ̀. Gbogbo ọ̀nà tájì aláàbí dá lóhùn ṣèrí àléyẹ̀ sí rẹ̀. Wọ́n mọ̀ ìjọ àyíkọ́
ìjì síso lẹ́yìn òun lọ́sẹ̀lẹ̀ tọ́fà ìpéjọba péjọ lérò wọ́n ní kọ́ nìkan yẹn àwọn àyè òkú sí ilé nígbà tí wọ́n bá jọ pàdé níbi tí wọ́n bá máa pa náà bẹ́ẹ̀ má ṣe wà báwa ní wọn wọ́n mọ̀ pé ẹni tí wọ́n mọ̀ náà pa nù. ó kẹ́lẹ̀ àmọ́ alẹ́ mi ìfẹ́ nìkan wọ́n ṣẹlẹ̀ àbá ọ̀dọ̀ báyìí àbí ádìgbò máa lọ sàn lọ́wọ́ wọ́n lọ́wọ́ náà pa púpọ̀. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن الكريم òun ló pè wá sákìyèsí báwo la ṣe fẹ́ lọ́kọ báwo la ṣe fẹ́ láya òun ló pè ìdẹ́rẹ́ òun ló ní ká máa ṣe orí àìwà náà sùn. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. Àlùkò ní gbogbo ẹ̀yin èèyàn pápá lọ́kùnrin yín lóbìnrin yín lọ́mọdé yín lálágbá yín tẹ̀kùn lọ́hà. اتقوا ربكم الذي Rabbakum alladhi khalaqakum min nafsin wahidah. Ọlọ́run ní bàbá dá o kẹgbẹ̀rún ìyẹn lọ́wọ́ ọba tó dá yín láti bí ẹ̀mí kan ṣoṣo. وخلق منها زوجها Min nafsin wahidah kọ́lọ́ ń tàbá sí òun bàbá ńlá wa Ànábì wa Ádámà o. Ó ní wa khalaqa minha zawjaha. Òun wá dá ìyàwó rẹ̀ tí ń jẹ́ ní kejì rẹ̀ láti ẹ̀fọ́ ta ha èròsì tí ó máa jẹ́ zawjaha. Kí ni wọ́n ń pè ní zawju? Ẹnì kejì ẹni ní jẹ́ zawju. Gbogbo ẹni bá fẹ́ yàwó tí ọ̀bá gbà pé yàwó òun ẹnì kejì òun ni tí bá wá máa tírìtì rẹ̀ orúkọ òun yẹn ń kọ lẹ́tà síbi inú Ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ̀yin lọ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń fẹ́ yàwó tí máa ń pọ̀. Àbí kí n sọ pé gbogbo àwọn tí wọ́n máa ń fẹ́ yàwó ẹyọ kan náà lọ́fẹ́ ni òun á máa tírìtì obìnrin yẹn gbogbo rere tí máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀kì ń darẹ́ lọ́wọ́ rẹ̀ níbẹ̀. وخلق منها زوجها ọjọ́ ìmì kejì ọkùnrin fún láti ẹ̀kọ́ ta àhàrò sí rẹ̀ ni mo ti dá níbẹ̀ tẹ́lá ó jòkó ọkọ àtìyàwó èsì ẹ̀rọ pé ẹgbẹ̀ left side ọkọ olùyàwó èkó sí ní tíṣẹ̀lẹ̀ àti ní ká máa ṣe bẹ́ẹ̀. وخلق منها زوجها رجالا كثيرا ونساء. Ọlọ́run lẹ́mi ọlọ́run mo wá ń mú jáde látọ̀rọ̀ ọkùnrin àtòbìnrin tí wọ́n fẹ́ra wọn yẹn mo wá ń mú àwọn èèyàn jáde ọkùnrin rẹpẹtẹ obìnrin rẹpẹtẹ lèmi ọlọ́run ọba ni mò ń kó jáde واتقوا الله ọlọ́run wá lẹ́bi ìwà lukumanu àti ábí àwa rẹ̀hánà tọ́kùn lọ́hà ọlọ́run yóò bẹ̀rù ọlọ́run الذي تساءلون به والأرحام. ìjòkó máa jòkó lónìí yìí àti jòkó bẹ́ẹ̀ lọ jòkó lé àwọn ìyàwó láàárọ̀ ìfọ́sẹ̀ ọlọ́run ẹ̀rọ ọlọ́run lórí ẹ̀. Ẹ má gbóbi ti gbogbo tí ń jẹ́ bí ọkọ àti ẹbí aya yìí máa ń yà mí lẹ́nu gbà mí kan bá ṣe ìyàwó tí yàwó yẹn láàrin ní tẹ́lẹ̀ pọ́ mẹ́. Nígbà tó bá ti tó ṣe oṣù méjì wọ́n bá ní wọ́n ti túká. Kí ló dé tí wọ́n túká? Ṣé wọ́n àríra wọn ṣe kọ́ tíìpù tẹ́lẹ̀ ni? Wọ́n nù ẹlẹ́ẹ̀kejì ni pé bẹ́ẹ̀ bá ti ń ṣe ń tí ọ̀gbẹ́ra iná ẹ̀ tí ẹ̀ ṣe sùúrù kẹ́ẹ̀rọ wọn gbogbo tí àwọn èèyàn ṣe gbogbo tẹ́bí ṣe tó kálukú wa látọ̀nà jíjìn látọ̀nà tòsí kẹ́ẹ̀bí ṣe sùúrù láàrin ara yín kẹ́ẹ̀bí sùúrù bára yín gbé kí ló dé tẹ́ẹ̀bẹ̀rù ọlọ́run tó yẹ. واتقوا الله الذي تساءلون
نبي والأيام ọlọ́run yẹn bẹ̀rẹ̀ ní ọlọ́run bá tẹ́ náà fi ń bẹ̀rẹ̀ ayé àti okùn ẹbí ọ̀rẹ́ tí okùn ẹbí gbogbo ẹni tí ń bẹ níbí lẹ́bí àti gbogbo ẹni tí wọ́n lọ bí ìyàwó lẹ́bí ọkọ lẹ́bí ìyàwó ọlọ́run yẹn bẹ̀rẹ̀ ní ọlọ́run lórí rẹ̀ ẹ má jẹ́ káàrin wọ́n túká àfáwọn ọdúnmọ́nù níbi àfáà ní àlè ṣe wá sí kankan fún yín lọ rẹpẹtẹ lẹ́yìn ayé àtẹ́mi mẹ́ta yìí ṣùgbọ́n ara rẹ̀ pẹ́ka ló kù ẹ̀ẹ́dẹ́ tí ó bá mi ẹbẹ̀ wọ ọlọ́run lára gbogbo tẹ́ ẹkẹ́ ẹlò lára ibi àyè ẹ ti fẹ́yàwó ìrìn pẹ́ fẹ́yàwó ẹ ti bímọ ẹ ti mọ bí ẹ ti ṣe pẹ̀lú ìyàwó ẹ ti mọ bí ẹ ti ṣe pẹ̀lú mi irú obìnrin lọ́dá irú ọkùnrin lọ́dá kéèyàn fẹ́ inú àwọn ọkùnrin tó ń sọ pọ́dá kéèyàn fẹ́ òun lẹni tó ti fẹ́yàwó ọ̀dà nù sẹ̀ríà ẹ gbọ́dọ̀ fi ọmọ yín tó ti lọ́kọ yín tó kù ní ọkọ sẹ̀ríà jẹ́ mọ́tò ẹgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ó bá ń bẹ lọ́mọdé ẹni ní òkè ẹni ìlú afẹ́kọ̀ọ́ fẹ́ àmọ́tọ́ ọba ti lè rí pé wọ́n fẹ́ ọkọ kan ókò mẹ́ àbó ti bímọ fún yẹn kan ókò mẹ́ ṣẹ̀rí àní ẹ má sọ fún wọn pé ẹni tá afẹ́kọ̀ọ́ fẹ́ ni òun ni ẹgbẹ́ pé ní ẹni tó wù ú ájúwà lukmanu ájì àwọn àyílẹ̀ yìí lórí ẹ̀wù ni ẹ̀yin náà rí ẹgbẹ́ wù yìí ẹ má wà dé káyé ó ṣe àápá rẹ̀ ẹjẹ́ ó ṣubú torí ẹgbẹ̀rún ọlọ́run FCC ẹbí lo ìgbésí ayé ìlú pẹ̀lú rájíà èmi dẹ̀ máa ń sábà sọ fáwọn èèyàn bá bá jọ ń sọ̀rọ̀ pé ẹjá máa rántí àwọn àbáwá náà gbúmọ̀ lórí àwọn àtìkà ìlànà fún wa ẹjá ṣe sùúrù wọn lè má ṣe tán àwọn náà lè ń bímọ kalẹ̀ tó lóbìnrin bá a bá jẹ́ tó ṣe àwọn ọmọ obìnrin tí wọ́n bá lọ lórí ìjà sí pẹ̀lú àwọn ìyàwó bàbá rẹ̀ sínú ní afáà Lukman àbìkì tẹ́sítẹ̀rà ọmọ ìṣáná tákàdà ilẹ̀ àwọn òbí ìṣẹ̀lẹ̀ ajá ẹ̀dàkùn ẹ̀yìn ẹgbẹ́ àwọn wá sí oríṣiríṣi táwọn èèyàn ṣe sùúrù láti gbé ní ọkọ̀ o àti faradà àtọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ àti àfọkàntán ẹmọ́jàmbá afárá wa lórí ẹ̀rìn òun máa lọ ṣe sùúrù òun afárá wọn máa lè èkó lẹ́mọ̀ padà wá ó sì ẹgbẹ́ padà lè èkó náà ni kò sí dídé yẹn wà tẹ́yẹ̀ tó dé wọ́n gbé tó bẹ̀rẹ̀ tán ẹ̀dá mọ̀tòrí ànábà Muhammad ẹ̀ṣọ́ àmánà àpá àwọn àti ìdẹ́dẹ́dọ̀ yìí àpá Lukmanu sùúrù bẹ̀rẹ̀ yìí inna Allaha kana alaykum raqiba alaykum raqiba ìmìíràn ló sọ gbogbo ogun tẹ́ bá ń ṣe lọ inú wà tọ́kùnrin bá rú fún bèèrè ńgbà mí ọlọ́mọ yọ sí nínú iṣẹ́ yóò yọ sí nínú ìgbésí ayé rẹ̀ yóò yọ sí lára àwọn ọmọ ìwà tí obìnrin bá ń fọ́kùnrin ọlọ́wọ́ yọ sí nínú sẹ́rẹ̀ yóò yọ sí nínú ayé rẹ̀ yóò yọ sí lára àwọn ọmọ rẹ̀ onígun mẹ́rin kankan ní yíká ẹsẹ̀ wàhálà tó láì èèmọ́ wà dé àwọn wàhálà yìí tẹ́ ṣe ọlọ́run tó lérè tó máa ń pín yàn ọlọ́gbà fún yín lérè gbogbo wọn náà ta jòkó látàárọ̀ Rabbil izzati amma yasifun.